ẹ̀yọ́ ọmọ wọ́bẹ̀ ẹ̀yọ́ ọmọ wọ́bẹ̀ ló bá information nínú rédíò nínú tẹ́lì wọ́n ní ẹ̀rù fàkó ta ló fàkó ta ló fàkó ta ló fàkó. Ló bá dé you get this money today pẹ̀lú mẹ́ta ní gbọ́dọ̀ ló bá dé ìfirú dọ́lì èmi lè lọ gẹ̀rẹ̀ mọ́ láyé ó yà ṣàkíyèsí bọ̀bọ̀ ní bọ̀bọ̀ ó fẹ́ra fẹ́ra ní bọ̀bọ̀ láyé ti parí sí bọ̀bọ̀ ó yà ṣàkíyèsí bọ̀bọ̀ ó fẹ́ra fẹ́ra ní bọ̀bọ̀ ó fẹ́ra fẹ́ra ní bọ̀bọ̀ láyé ti parí sí bọ̀bọ̀.